Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adeosun. Ojo Aanu, òun ló ń dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tẹ́ fi hàn. Àdúpẹ́ lẹ́ẹ̀kan sí torí pé a ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. A yìn yín o nítorí pé ẹ ṣí wa níyè. Ẹ jẹ́ kí ojú inú wa kó là láti mọ òkodo nínú ọ̀rọ̀ yín. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Bá a ti ń lọ sínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù, Olúwa ẹ kọ́ wa. Olúwa ẹ tọ́ wa. Olúwa ẹ fòye yé wa ká lè máa yin orúkọ yín Jésù Olúwa wa. Àmín. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní míì tá tún ní láti kẹ́kọ̀ọ́ nínú Bíbélì. Tẹ́ ẹ bá gbàgbé, à ń kẹ́kọ̀ọ́ kan bọ̀ tá pè ní àwọn ẹ̀rí mẹ́fà tó fi hàn gbangba pé ìjọ òde òní ó ti sọnù. 6 pieces of evidence that today's church is lost. Ó sì ṣe ní láàánú, ṣùgbọ́n bógo ti ń jẹ́ tọlọ́run á parí ẹ̀kọ́ yẹn lónìí. Ẹni báwo, a fi ọ̀sẹ̀ kan kọ́ apá kìíní, a fi ọ̀sẹ̀ kan kọ́ apá kejì, a fẹ́ fi ọ̀sẹ̀ kẹta a fẹ́ fi kọ́ odidi apá mẹ́rin bá a ṣe fẹ́ ṣe. Ìdí ẹ̀ ó rọrùn, ìdí ẹ̀ ni pé àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn wọnú ara. So ohun tó máa pé jù ni pé ká kọ́ tẹ̀léra kí a má bàa sọ àwọn ọ̀rọ̀ pàtàkì nù nínú ẹ̀kọ́ náà. Mo sọ fún wa mo ní a ti kọ́ méjì sẹ́yìn, ó kù mẹ́rin yẹn la máa kọ́ ní òní. Ìyẹn àwọn ẹ̀rí mẹ́fà ni mo ní máa fi hàn yín. So a ó bẹ̀rẹ̀ nípa ìkẹta, a pè ìkẹta, ẹ̀rí kẹta tí ó fi hàn gbangba pé ìjọ òde òní ó ti sọnù pátápátá kúrò ní ìlànà tí Ọlọ́run fi sílẹ̀. Ẹ̀rí kẹta ni pé ìbáṣepọ̀ láàrin ìjọ àti ìjọba. Ìbáṣepọ̀ láàrin ìjọ àti ìjọba, relationship between the religion and state. Láàrin church and state, relationship between the church and the state. Kí ni ìbáṣepọ̀ tí Bíbélì ní kan ní? Tá bá kọ́ lọ sínú ìtàn history, a rí pé kò sọ́jọ́ ọ̀hún tí ìjọba àti ìjọ tán bá ṣe pọ̀ kì í bọ́ sí fúnjọ. Ìjọ ń fara pa ni, ìjọ ń jìyà ni. Ìtàn nìyẹn o. Tá bá àwọn tó mọ̀ nípa ìtàn dáadáa, nípa ìtàn ẹ̀sìn, wọ́n mọ̀ pé ìjọkíjọ́ tí àwọn olórí ẹ̀sìn tán bá ti ń bá àwọn àṣìjọba tán bá ti ń bá wọn wọlé jáde, ìjọ máa ń forí ṣánpọ́n ni. Ìjọ ló Nàìjíríà ní gbogbo. Tẹ́ bá dé wá wò dáadáa, ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run dá ìjọ àti ìjọba sí. Ayé wọn ò gbọdọ̀ papọ̀, wọn ò gbọdọ̀ márì ara wọn. Ẹ̀rí tẹ́ bá gbàgbé mo ní à ń fi hàn wá bí nǹkan tó ń pè ní ìjọsìn ní májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun, àti bí àwọn adarí ẹ̀sìn ìjọ òní èwo náà múnú méjèèjì. Wọ́n dá wa padà sí ti àtijọ́ ni, torí ibẹ̀ ni oúnjẹ wọn wà, ibẹ̀ ni jẹ́ẹ̀tì wọn wà, ibẹ̀ ni gbogbo tán fẹ́ dà láyé yìí, ibẹ̀ ló wà. Ó dẹ̀ ṣe lòdì sí ètò Ọlọ́run fún ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀rí mo sọ fún wa mo ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ kan wà tí Jésù sọ tá bá fi èsì, a rí pé Ọlọ́run fẹ́ kó wà lọ́tọ̀ọ̀tọ̀. Jésù sọ̀rọ̀ kan nínú ìwé Matthew chapter 22 verse 20 and 21. Jésù nígbà tí ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ni láàrin àwọn Jésù àtàwọn ọmọ ẹ̀yìn, wá ní kán mú owó ẹ mú kọ́ìnsì wá. Ibi tí màá ti bẹ̀rẹ̀ nìyẹn. Verse 20 ó ní ó sì bi wọ́n pé àwòrán ta ni èyí, àkọlé ta sì ni nínú owó tó wà lọ́wọ́ yín. Wọ́n á dá lóhùn pé ti Késárì ni. Nígbà náà ni ó sì wí fún wọn pé ẹ fi èyí tí í ṣe ti Késárì fún Késárì, ẹ fi èyí tí í ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Ẹ̀rí ohun tí eléyìí ń sọ ni wípé ìkànlẹ̀ máa fọwọ́ múnú méjèèjì o. Tó bá pé ìjọba ayé, ẹ fọwọ́ mú ìjọba ayé. Tó bá pé ìjọba ti ọ̀run, ẹ fọwọ́ mú ìjọba ti ọ̀run. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò bára mu. N ò gbọdọ̀ ṣe pọ̀. Tó bá ti ṣe pọ̀, ẹ̀rí ètò Ọlọ́run fún àwọn ènìyàn ó máa ń mẹ́hẹ̀. Màá dẹ̀ fún wa ní àpẹẹrẹ lóde òní. Now ẹ jẹ́ ká wò, ẹ rí pé mò ń ṣe kíákíá torí ìdí ẹ̀ ni pé mo sọ fún wa pé mẹ́rin ni mo fẹ́. Mẹ́rin yẹn dẹ̀ ó sùn tẹ̀léra ni. A gbọ́dọ̀ kọ́pọ̀ ni kó yẹ léyìí wá dáadáa. Kí wá ní choice wo wá ní àwọn pastor òde òní wá mú? Irọ́ ni o kó lè rí pastor kankan lóde òní ẹ̀rí tó máa ṣe bí àwọn wòlíì nínú Bíbélì. Wọn ò wọ́pọ̀. Tí ẹ lè rí èyí tẹ́ bá ti rí inú wọn bá sọ pé ìjọba yóò dá kò rí nǹkan pọ́nlá mọ́ ni. Ẹ farabalẹ̀ wo, ẹ má kàn gbọ́ ọ̀rọ̀ wọn nìkan, ẹ wo history wọn. Wọ́n pọ̀ dáadáa Nàìjíríà ibẹ̀. Tẹ́ bá ti rí ẹni pastor ìjọba burúkú la ní, ìjọba tí irọ́ ni ó ní tó fẹ́ jẹ.
wọ́n ti jọ pa wọ́n ti jọ dé ọ̀ kó jẹ́ pé nígbà tí ìjọba yẹn débẹ̀ a rí dáadáa nígbà former president Nàìjíríà Muhammadu Buhari nígbà tó débẹ̀ àwọn kan wà jẹ́ pé láàrin àwọn pásítọ̀ jẹ́ pé jẹgúdújẹrá ni wọ́n dẹ̀ ní ọ̀nà corrupt ways ó wà tí wọ́n fi ń pa tí wọ́n fi ń dé tí ìjọba yẹn dé àwọn ló kọ́kọ́ gbógun tì ó ṣe àwọn òfin kan abẹ́lẹ̀ tó mú wọn kí ló kàn ní orí ọ̀tà Olúwa sọ fún mi pé ìjọba irọ́ gbáà ni ẹ̀rí tẹ́ bá wò lóde òní kí ni àwọn wòlíì wa ń ṣe kí làwọn pásítọ̀ wa ń ṣe kí làwọn bíṣọ̀bù wa ń ṣe ẹ̀rí wọ́n ti yí gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ojúṣe wọn ni láti jà fún àwọn ènìyàn láti jà fún mẹ̀nùkúnnù ojúṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ẹ lọ Báíbù dáadáa ẹ lọ bèèrè dáadáa ẹnìkan tí Ọlọ́run fún ní ipá àti agbára yẹn láti jà fún àwọn mẹ̀kúnnù ó ní ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n irọ́ ni àwọn lẹ́rìí ń bẹ̀ wọ́n ti lọ lẹ́lẹ́lẹ́ ní government house wọ́n ní wọ́n lọ ṣe prayer ní government house àwọn lẹ́ máa rí bẹ̀ kíní kan dẹ̀ wá tún fún mi ní ó fún mi ní concern ètò mi concern ju ẹ̀ mọ́ nígbà tí àwọn àṣejọba bóyá governor ni bóyá president ni tó bá lọ sí church ó máa ń yà mí lẹ́nu mi mọ ètò táwọn ní o wọ́n á dẹ̀ yí di pulpit fún wọn pastor abila the president á dúró sórí pulpit mi rò àwọn ọmọ ẹ̀kọ́ tán pè ní orí pẹpẹ mi rò bọ́n ní òye ẹ̀ rárá àwọn náà wá débẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ politics nínú church máa sọ̀rọ̀ politics níjọ́ wọn á gbé microphone wọn lé wọn lọ́wọ́ àwọn tó yẹ kó wà lórí ìjókòó tí pastor máa fi ọ̀nà ìgbàlà hàn wọ́n kí wọ́n lè ṣe ètò ìjọba wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ṣe bó ṣe yẹ kó rí jẹ́ ṣe ló yẹ kí governor wá sí church kí ọba wá sí church kí minister wá sí church kí president wá sí church kó jókòó kó ṣìfìlà níwájú ọba àwọn ọba kí wọ́n á fi ọ̀nà ìgbàlà hàn wọ́n lórí ìjókòó kí wọ́n fi nǹkan tí Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe kán sọ sínú ọkàn wọn káwọn kan jáde kọ́kàn wọn gbọgbẹ́ kán lè ṣe ìjọba yẹn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ̀rí pé ìlú ayọ̀ ṣùgbọ́n irọ́ ni à ń débẹ̀ ó tún wọ́n ti mọ̀ pé ọ̀fẹ́ ọjọ́ yẹn yàtọ̀ wọ́n ti mọ̀ pé owó ọjọ́ yẹn máa yàtọ̀ ẹ̀rí wọn á gbá kínní lé wọn lọ́wọ́ bóyá mo rántí ọdún kan náà gọ́vnà yẹn mo mọ̀ dáadáa mi ò mọ̀ personally o ṣùgbọ́n tí wọ́n ní mo mọ̀ nítorí pé mo ti rí bẹ́ẹ̀ ẹ̀yìn ní private life ẹ̀ ó mu sìgá ju ẹ mọ́ lọ tó bá ti lọ ṣọ́ọ̀ṣì báwọn ló máa gbé my phone dání praise the Lord lórí pẹpẹ Ọlọ́run kí ló fà á ìjọba àti ìjọ wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ pẹpẹ adìyẹyẹ agbára Ọlọ́run á ṣáàkì ìmọ̀ Ọlọ́run ò ní sí mọ́ àwọn èèyàn ò ní rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ mo rántí ọ̀rọ̀ kan tí mo sọ nígbà tí mo ń discuss topic pẹ̀lú àwọn pastors kan mo ń sọ fún wọn pé mo ní ó wrong tẹ́ bá wo àwọn pastors wẹ́ẹ́ máa rí wọn ní government house wọn náà lọ sí Aso Rock ẹ̀yin tí ẹ̀ bá mọ̀ nǹkan tó ń gbé ní Aso Rock bẹ́ẹ̀ bó ṣe ń jẹ́ White House ní America ẹ̀yìn tó ń jẹ́ 10 Downing Street ní UK bẹ́ẹ̀ náà ní Aso Rock jẹ́ fún Nàìjíríà ẹni tán bá lọ wọn á jáde àwọn press àní ẹ̀sà kílẹ̀ bá wọn àní ọ̀rọ̀ tó ṣe pàtàkì nípa ti Nàìjíríà ní irọ́ pátápátá ni you and I know that kì í ṣe nípa ti Nàìjíríà tó bá pẹ́ nípa ti Nàìjíríà ni ojú òní kò ní tó bá jáde ẹgbàá mi sọ fún yín ojú òní tó bá jáde ṣe gbọ́n nípa tara wọn ni ẹ̀yìn nípa ti kingdom tí wọn làwọn protect mo nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹni pásẹ̀ yẹn wá náwó sókè bá tí mo sọ ní olóhùn agree pẹ̀lú mi pé kò lè rí bẹ́ẹ̀ pé kán wọnú àwọn báìbù àwọn wòlíì ṣáà máa ń lọ sọ́dọ̀ àwọn ọba gbà kó bá sọ mo ní wòlíì máa ń lọ sí mo ní iṣẹ́ ẹ̀dẹ̀ wá ṣú ẹ̀ pé ẹ̀ka bẹ̀ẹ́ nù báìbù wọn ní bẹ́ẹ̀ ni àwọn wòlíì máa ń lọ sọ́dọ̀ àwọn ọba wọn ní bẹ́ẹ̀ ni ǹjẹ́ àwọn èèyàn mọ̀ nǹkan tí wòlíì bá ọba sọ àwọn ní kò possible kàn mọ̀ báwo la ṣe wá rí kànú báìbù pásọ̀ yẹn wá dákẹ́ tí wọn ò bá mọ̀ nǹkan tí tó yẹ pé bí wọ́n ṣe sọ ní àṣírí yẹn òun ló mọ̀ kí ló fà táwa fi wá ń kà ní bíìlì lónìí is a public knowledge ẹ máa wọ wòlíì inú bẹ́ẹ̀ yẹn they have nothing to gain from the government they have nothing to collect from them wọ́n mọ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ tó rán wọn níṣẹ́ wọ́n dẹ̀ ń jẹ́ṣẹ́ yẹn láì ní ìbẹ̀rù nínú yeah some of them were persecuted yeah agbógun ti àwọn kan nínú wọn ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé ọba àwọn ọba náà ń ṣẹ́ fún wùkíà èèyàn lè fi rí tí agbára Ọlọ́run fi ń ṣiṣẹ́ nígbà míì tí wòlíì á fi sọ pé kí oòrùn kó dúró tá dẹ̀ ṣálẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wòlíì á sọ pé òjò dẹ̀ nírọ̀ tá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló fà á torí pé àwọn gan ni wòlíì tòótọ́ ṣùgbọ́n àwọn ará bí rí pé ara ìdí mo sọ fún ara ìdí tí ìjọ òní tó fi sọnù ní ara ìrí tí mo ní nìyẹn pé máa wọ̀ ń gbà máa ní ẹ̀dẹ̀ ń ṣe nǹkan tó dáa lójú ara yín rèé ẹ̀rí òun ló fà á tó fi jẹ́ pé àwọn èèyàn ò fọkọ́ sí ìjọba ọ̀run mọ́ kò sí fọkọ ìjọ kíjọ tẹ bá ti rí ìjọ àti ìjọba tí wọ́n jọ ń dọ̀rẹ́
kò sí àwọn èèyàn focus sí ìjọba ọ̀run mọ́ nìyẹn ohun tí Bíbélì jẹ́ kó yé wa nìyẹn so nínú ìwé Mark chapter 1 verse 14 and 15 ọ̀rọ̀ kan wà níbẹ̀ ó ní ó sì kéde wípé ẹ jẹ́ kí n mú láti 14 ó ní lẹ́yìn ìgbà tí ọba Hẹ́rọ́dù ti fi Jòhánù sínú ẹ̀wọ̀n tán Jésù lọ sí Gálílì ó ń wàásù ìrere ti ìjọba ọ̀run ẹ̀rí àwọn nǹkan tó yẹ ká mọ́dẹ́lì iṣẹ́ ìránṣẹ́ lé lórí nìyẹn ká sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run ká sọ̀rọ̀ nípa the church primary mission lies in spreading the gospel not wielding political power ká máa wá political power kiri kì í ṣe yẹn aláti ẹ̀gbọ́n ní Nàìjíríà tí pásítọ̀ kan sọ pé iṣẹ́ pásítọ̀ part time ni ipe iṣẹ́ òun gangan ni pé òun fẹ́ lọ fún presidency ní ìwọ tí Ọlọ́run fún ní iṣẹ́ tó ga jùlọ ní gbogbo àgbáyé ẹ̀rí so ó jẹ́ kí ní ẹ̀ máa bànú jẹ́ tẹ́yẹ̀ máa wò pé ìjọ òní ti sọnù ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ ọjọ́ ọmọ Nàìjíríà níbi kíbi lágbàáyé ẹ sọ fún mi pásítọ̀ Nàìjíríà tí kì í ṣe politician wọ́n fi ìwé àlàyé rí mẹ́ta kànú wọn àwọn mega pastors yẹn ni tí kì í ṣe politician bóyá àlàyé rí mẹ́ta kà pé ó dá mi lójú pé ẹni yóò ṣe politician ẹni gbogbo wọn ló ní interest gbogbo wọn ló lẹ́ni tí wọ́n campaign fún ṣẹ́rí ti election Buhari ti ẹ̀ bẹ́tà election ti president lọ́wọ́lọ́wọ́ báyìí ti Bola Ahmed Tinubu ló worst jù ní history Nigeria the churches were at their lowest ebb ìjọ Ọlọ́run wọ́n so palẹ̀ débi pé ayé wọ́n so ralẹ̀ àwọn pápá àwọn big time pastor yẹn ayé wọ́n so wọlẹ̀ débi pé tí wèrè bá rí gan fi wọ́n ṣe yẹ̀yẹ́ níbi tó burú dé ní tó fà ní wípé ìjọkíjọ tí ìjọ àti ìjọba tó máa ti ń dọ̀rẹ́ pọ̀ ẹ̀yin náà mọ àwọn prophesy tí wọ́n ti sọ fún yín láti ṣì yín lọ́nà ẹni báyìí ló máa wọlé the Lord told me náà ni tí ọjọ́ ìyá bá dẹ̀ pé ọ̀tá wọn á bá wọn kẹ́dùn mò ń sọ̀tọ̀ fún yín tí àwọn àrílù bá bẹ̀rẹ̀ nú ayé wọn àwọn tó jẹ́ ọ̀tá wọn gan wọ́n kàánú wọn torí pé ẹ̀yin ẹ̀ kì í sábà dáa ẹ̀rí kẹta nìyẹn ẹ kí n bọ́ sí ẹ̀rí kẹrin torí ẹ̀rí mẹ́rin mo fẹ́ lò lé ni mo fẹ́ kà dé ẹ̀rí mẹ́fà ẹ̀rí kẹrin àti sọ méjì ṣáájú fídíò yìí mo ti sọ̀kan ní ìsìn ìkẹrin lélẹ̀ ó ní ẹ̀rí pé ẹ̀rí kẹrí ìjọ kókùkù kéékèèké ṣóṣòṣó káàkiri àmì pé ìjọ ti sọnù nìyẹn kókùkù kéékèèké ṣóṣòṣó ó bà mí nínú jẹ́ lọ́jọ́ kan nígbà tí GO kan ní Nàìjíríà tó ní vision ni wípé tán bá wa mọ́tò 5 minutes kan rí John tán bá wa mọ́tò 5 minutes wọ́n á rí John níbòmí tán bá wa mọ́tò 5 minutes wọ́n á rí John tẹ̀lé ó ní vision ni mo ń sọ fáwọn èèyàn lọ́jọ́ yẹn gangan pé vision burúkú ni it's a very very bad vision mo ní kàn máa wò ó ti pẹ́ gan ó ti àìmọye ọdún lọ ó ti lọ bí 9 years tí mo gbọ́rọ̀ yẹn mo ní vision burúkú ni mo dẹ̀ prove fún wọn lọ́jọ́ màá prove fún wọn lẹ́nu ẹ̀rí pé tán máa rìn 15 minutes interval wọ́n gbọ́dọ̀ rí ẹ̀ka ìjọ òun ìgbólógbó adé nígbà tá kò síbi tẹ́ ka nínú New Testament mo sọ fún àwọn oníwọ̀n ò ní fẹ́ jẹ́ ká ṣe ìjọ New Testament ẹ gbà pé sọ fún yín kó wọn ò ní gbà tó nǹkan tó wá mú kí gbogbo ìjọ lágbàáyé kí wọ́n fèsì kán focus lórí ìjọ tí májẹ̀mú tuntun ayé ì máa change ẹ̀ṣẹ̀ àdínkù bẹ́ẹ̀ ni mo sọ ìwà mi máa dẹ̀ lékè bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n wọn ò ní gbà mo ní kò bá Bíbélì mu mo sọ fún wọn lọ́jọ́ náà lọ báwo ṣe máa ní 15 minutes ìwọ nìkan lọ́rọ̀ dáyé fún ni kò rí bẹ́ẹ̀ tẹ́ bá wo májẹ̀mú tuntun láwọn church ẹ máa gbọ́ ìjọ ní Éfésù ìjọ ní Áńtókù ìjọ ní Philadelphia bẹ́ẹ̀ ṣe máa gbọ́ nìyẹn kì í ṣe kúkùkù kéékèèké náà tẹ́ bá wo lónìí tẹ́ bá wo trend lónìí àwọn ìjọ kan wà tó jẹ́ pé wọ́n ti ní owó gan massive houses náà ń kọ́ wọ́n á kọ́ ilé yẹn àwòdámi ẹnu nù ni wọ́n á ní ìjọ Ọlọ́run ni á ti le jù wọ́n á máa mo ní ìjọ kan wà ní Èkó yìí wọ́n á kọ́ wọ́n tuntun wó wọ́n á kọ́ sáìdì kan wọ́n tún sáìdì kan wó ní àdúgbò wa ní bíbá yìí à ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni ìyàwó mi wá sọ mi pé irú àpàwò làwọn pípù wọ̀nyí géètì lásán géètì wọ́n fẹ́ kọ́ arc sí géètì wọ́n á kọ́ wọ́n á tuntun wó tábà tó máa débẹ̀ ìjọ kẹta wọ́n tún bẹ̀ sí kọ́ mi design wọ́n á tuntun wó ẹ̀rí ìkan tí àwọn apá kan nìyẹn ṣe rí àwọn apá kejì tó wà nsàlẹ̀ díẹ̀ wọ́n á máa kọ́ ìjọ àti ṣọ́ọ̀bù ẹlẹ́mu tán fi ṣe ẹlẹ́mu tẹ́lẹ̀ ẹ̀ ti di ṣọ́ọ̀ṣì àti ṣọ́ọ̀ṣì ẹlẹ́ja wọ́n ti di ṣọ́ọ̀ṣì àti ṣọ́ọ̀ṣì aládìyẹ ṣọ́ọ̀ṣì ìgbà míì gan tó bá yẹ pé ilé bíi 4 story building ní story kìíní ìkẹta ìkẹta ìjọ ní kọ̀ọ̀kan ẹ̀ ibi tó yẹ kán fi ṣe inú yàrá wọ́n á ti fi ṣọ́ọ̀ṣì pálọ̀ láńlọ́ọ̀dù ó ti di ṣọ́ọ̀ṣì bọ́ ó kàn wá wà jágbajàgbá kò tiẹ̀ wá nítumọ̀ mọ́ ẹ̀rí
wọn à ní London lẹ́njọ́ mẹ́ta ẹ̀ ó ní kan náà àwọn pásọ̀ wa tó wá ń fi akọjá ní àdúgbò kan wọn ní Ọlọ́run máa ṣeun o mo ní kí ló dé wọn ní tẹ bá gbogbo bíi tẹ́lẹ̀ tẹ bá gbogbo bíi láti ilé tó bẹ̀rẹ̀ sí ilé tó di òpin wọn ní ṣọ́ọ̀ṣì ni wọn kàn ṣe wọn ní ìjọba wa bínú pé kí ni gbogbo kátìkàtì wọ̀nyí náà lé ogun wọn dànù ẹ̀rí àlàáfíà dẹ̀ bá àdúgbò yẹn àwọn ló fa àmì ṣẹ́rí evidence nìyẹn pé ìjọ ti sọnù wọn ò ní direction àwọn church mi jẹ́ pé wọn ò tí ì tó ìjọ gan wọ́n sì ń kóra jọ ní ẹ̀ẹ́dẹ̀ church mi ẹ̀ rí pé àwọn mélòó abẹ́rẹ́ jẹ́ 15 tẹ́bá ní ìwájú the same church the same ministry the same name wọ́n ní ẹ̀ka ní iwájú wọ́n á dé 35 wọ́n tún ní another minute ẹ̀tún rí the same church wọ́n kàn ṣe kúkúkúkúkú ẹ̀rí èsì mi fún pásọ̀ yẹn lọ́jọ́ lọ́hùn tó ń bá mi ágìrì ní pé mo ní tó bá jẹ́ pé vision yẹn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní kí ló wá fà tí wọ́n fi máàjì àwọn ìjọ yẹn papọ̀ ń sìn dìbò yín báyìí sọ wọ́n sì máàjì ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín èyí tá a tún rí ni ẹ tó bá mọ ẹ̀ka àní ẹ̀ka ìjọ kan tó pé àwọn wà lókè ìjọ mi wà nísàlẹ̀ wa gangan ẹ̀rí àwa ní fourth floor ìjọ mi wà ní third floor lójijì mi ò àkànní wọn mọ́ra kí ló ṣe àwọn bíbọ̀ ẹ̀ wọ́n á bèèrè lọ́wọ́ ara wọn kí ló ṣe kò sí àwòrí yín mọ̀ ọ̀nà wọn sọ pé wọ́n ti máàjì wọn mọ́ sí ẹ̀ka kan wọ́n á máàjì wọn ní kí ló fà á nígbà tó bá ti rí wàhálà àti ìdààmú tó ń mú bá wọn wàhálà àti ìdààmú tó ń mú bá wọn kí ló máa nítorí ẹ̀ ń fa náà ni pé tẹ bá wo ibi tí wọ́n dálẹ̀ every Tom Dick and Harry kí ló fà á mo mọ ìjọ kan dáadáa níjọ tí wọ́n bí mi sí gangan tí ẹ̀ tún ní ọdọọdún òun náà dé pastor ọdọọdún bódẹ̀ ṣe wà gangan nínú bẹ́ẹ̀rì ni pé nígbà tí ìjọba kórajọ níbí wọ́n á kórajọ tán náà ṣẹ̀ṣẹ̀ máa yan olùṣọ́ àgùntàn fún adarí fún wọn ṣùgbọ́n wọ́n ti dàrú yẹn ò pay mọ́ ẹ̀mọ́ ìtàn san fún ordination ni nígbà tán bá ní wọ́n fẹ́ ṣe convention tán máa ordain bí 15,000 people láì ní ṣọ́ọ̀ṣì o so ní ẹ̀ka ìjọ kan ẹ máa bá bí pastor bíi méje níbẹ̀ ṣé kò yẹ kó báyìí lẹ́rù yẹn tẹ́ jẹ́ ọmọ ìjọ bẹ̀ ṣé kò yẹ kẹ́rù bẹ̀rẹ̀ sí báyìí àmì pé ìjọ ti sọnù nìyẹn pé kò yẹ kó rí kúkú bẹ́ẹ̀ báwo ló ṣe yẹ kó rí ẹnìkan bèrè pé sábà báwo ló ṣe yẹ kó rí mo ní ìjọ kọ̀ọ̀kan wọn ò yẹ kí wọ́n ní ju ìjọ kan ní ìlú kan lọ fún àpẹẹrẹ ní Èkó yìí ìjọ wa ní Òjòdú ìjọ wa ní Ìkọ̀tún ìjọ wa ní ìlú kọ̀ọ̀kan tó comprise state yẹn olóyè kan pín ìjọ yẹn sí so àwọn tó wà ní Òjòdú and its environs wọ́n á focus lórí yẹn kó tó máa tún fẹ́ ṣe wọ́n á tún lọ síbò míì mo rí experience kan ní Ghana ní ọdún kan mi mọ̀ bí wọ́n sì ń ṣe báyìí o but ní ọdún yẹn lọ́hùn a fẹ́ ra oògùn kan a travel mọ́tò la dẹ̀ gbé láti Nàìjíríà lọ sí Accra lọ́dún yẹn lọ́hùn ó ti wá rẹra so àwọn ọ̀gá wa ló sọ ẹgbọ́ aráàlú èmi o èmi fẹ́ ta ló bọ́lá tí máa rí Panadol rà ń bì wọ́n wá láti lọ pe driver wọ́n ní kátórí pharmacist wọ́n wá sọ ibi tó wà múná kí ló dé ní Nàìjíríà máa ṣe chemist lẹ́gbẹ̀ẹ́ ilé kan máa kú kòkó tí kátórí dé ìgbésẹ̀ mẹ́rin àti dé chemist àwọn oníkòrí bẹ́ẹ̀ bí o pé ìjọba ló ń regulate tí pharmacist kan wà níbí kátórí pharmacist mi ẹ̀rìn ẹsẹ̀ afẹ́ ìròyìn kó tó dé bòmí regulators wọn ló wà fún bí ìjọ ṣe yẹ kó rí nìyẹn that is the cherry template ìjọ gangan nìyẹn ṣùgbọ́n rọ́ ni ẹ̀ka mo ṣiṣẹ́ ìránṣẹ́ ní church kan ní àdúgbò kan lẹ́kọ̀ọ́ yìí ìjọ ministry kan wà mi fẹ́ dárúkọ ministry yẹn ó ní ẹ̀ka mẹ́ta ní street kan bẹ́ẹ̀ ni ní street wa gangan níbẹ̀rẹ̀ street yẹn church yẹn wà bẹ́ẹ̀ the same ministry yẹn tẹ́bá tún rin street yẹn o dókè díẹ̀ ẹ rí ẹ̀ka ìjọ wọn níbẹ̀ náà tẹ́bá tún rin street yẹn já sọ́dá sá ẹ rí ẹ̀ka ìjọ wọn madness nìyẹn yẹn ò kí ń ṣe ìtànkálẹ̀ yẹn rí kí ló wá mú wá ẹ máa rí ẹ máa rí nǹkan tó máa mú wá ẹ rí tó bá dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ tó wá pé à ń dá ìjọ lẹ̀ kúlukúlukúlukúlu ní emphasis á wà lórí building a máa gbé building lárugẹ ọkàn ènìyàn kò sí nǹkan tó kàn wá mọ́ nípa ènìyàn tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ ẹ̀rí wọ́n á fún àwọn èèyàn gbẹ́ni dípò kí wọ́n give back to society dípò kan ran àwọn ènìyàn lọ́wọ́ ìkànnmọ́sọ́lẹ̀ kan yẹn ilé wọ́n á kọ́lé yẹn díẹ̀ o wọ́n á tún wó sáìdì kan wọ́n á tún redesign wọ́n á tún kọ́ wọ́n á tún wó sáìdì kan wọ́n á tún design owó yẹn ẹ̀ mọ iye àwọn tó lè ṣe láǹfààní ní agbègbè yẹn mo ṣe example géètì kan náà àní wọ́n á ṣe géètì yẹn wọ́n á kọ́ owó wọ́n á tún wo wọ́n á tún lọ kórin sí wọ́n á tún wó orin yẹn orí ẹ̀ náà ti wà àti fẹ́ tó oṣù mẹ́jọ báyìí tán wà lórí à ń wo àtúnkọ́
Mo ru owó yẹn tá lè fi ṣe bẹ́ẹ̀ ibì kan lówó yẹn ti wá ẹ̀rí owó yẹn ò ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà kò ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà ọkàn àwọn ènìyàn tàbí ìjọba ọ̀run glamour every church fẹ́ show glamour but kò sí nǹkan tó kàn wọ́n nípa ìgbàlà ọkàn. Ẹ jẹ́ kí n bọ́ sí ìkarùn torí mẹ́fà là ń lọ ẹ̀rí competition mo sọ fún yín kó tẹ̀léra wọn ni níbi tá a bá ti rí ìjọ kélekèlé kúlúkúlú jágbajàgba competition wà láàrin àwọn ìjọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kò sẹ́ni tó lè bá mi jiyàn pé kò sí competition láàrin ìjọ ẹ̀mẹ́jẹ̀ àtàrà wa jẹ́ churches kò wọn ò jọ fèsì ìjọba ọ̀run mọ́ wọ́n ń fèsì ara wọn ní láàrin ìjọ competition ẹ máa ń the same church gan the same church the same ministry. Mo rántí lọ́dún yẹn lọ́ọ̀ ní àdúgbò kan tí mo ti pastor ìjọ kan àkàtàdé gbọ́ ariwo ìjà ní gbàgbà mo ti sọ̀rọ̀ yẹn rí àfi gbàgbà kí ló ṣẹlẹ̀ àwọn wo ló ń dà ní bá jáde pastor méjì from the same ministry pastor ìjọ méjì mọ̀ tó ń jà sí pastor ti sàlẹ̀ ó ń bá pastor tòkè jà pé pastor tòkè gba ọmọ ìjọ òun ní the same ministry ó dàbí church orúkọ church wa ní Masike Gospel Church káwá ní ẹ̀ka ìjọ kan ní ìbẹ̀rẹ̀ street ká ní ẹ̀ka ìjọ míì lókè káwọn méjì wá máa jà àwọn pásọ̀ méjì wá máa jà pé ẹnìkan gba ọmọ ṣé bí the same ministry ni nǹkan tí Jordan ní àmì pé wọ́n ti sọnù nìyẹn yorùbá tí competition bá ti wà láàrin ìjọ ti sọnù ló fà á tẹ́bàdẹ̀ wo lónìí kò sí ìjèrè ọkàn mọ́ crossover ló kù wọ́n máa pé kí ni crossover ẹ̀mọ́ tó bẹ̀ ní crossover ni bóyá ẹnìkan lọ sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kó wá lọ sẹ̀lẹ̀ mọ́ wá lọ kérúbù bóyá lọ kérúbù tẹ́lẹ̀ kó lọ kérúbù mọ́ wá lọ sẹ̀lẹ̀ bóyá lọ Anglican tẹ́lẹ̀ kó lọ Anglican mọ́ wá lọ CAC bóyá lọ CAC tẹ́lẹ̀ kó lọ CAC mọ́ wá lọ sí Anglican crossover nìkan ló kù ẹ jẹ́ kí n bèèrè lọ́wọ́ yín ní ìlú tẹ́wà anywhere in the world ṣé ẹ̀sìn Kristi tó ń gbilẹ̀ sí ni àbí ẹ̀sìn Muslim ló ń gbilẹ̀ sí ìbẹ̀lẹ̀ tí wọ́n pè ìjọ ti sọnù kò ságbára mọ́ kí ló fà á primary work wa primary duty wa àti fílẹ̀ so ẹni tó bá dẹ̀ ti sọnù tí ò bá ríra ìhe kò sí ìtẹ̀síwájú ẹ̀rí competition àmọ́ infighting wọ́n snatch member mi o tí ó bá rí bẹ̀ láàrin ministry kan náà báwo ló ṣe máa rí láàrin church ọ̀tọ̀ọ̀tọ̀ bóyá Anglican versus Methodist báwo ni competition yẹn ṣe máa rí competition ní ṣá church kan ṣe báyìí àwọn náà máa ṣe báyìí ilé ṣe báyìí àwọn náà máa ṣe báyìí so primary work tán Ọlọ́run fún wa àti party àmì pé ìjọ sọnù ni mo ní ó tẹ̀léra wọn ni ibi tó ti kù ní nàbà 4 yẹn òun ló ń bí gbogbo àwọn ìyókù àmì pé ìjọ sọnù ni ẹ̀rí kí bọ́sí nàbà 6 mo sọ fún wa mo ní mo fẹ́ tètè ṣe because bí ẹyọ kan ni but ìpelepele yẹn yàtọ̀ nígbà tó bá ti wá rí bẹ̀kẹ́lẹ̀ rẹ̀ máa ṣẹlẹ̀ ó wá tún wá burú ó tún wá worst competition within one single church máa sọ àwọn kìnnìkan fà tó máa yà wá lẹ́nu sí ẹ̀rí lè wọ ìjọ kan lónìí ó hard kẹ́ má rí competition bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tí ní ọ̀dọ̀ tí wá ó ta gbógun tí kò lè possible a máa sọ fún cooperation ní Bíbélì sọ kì í ṣe competition láàrin ìjọ kan náà nínú church kan náà nínú ilé kan náà ẹ máa rí clearly ní the difference between the rich and the poor ẹ máa rí clearly ní ẹ máa rí with class wo ni wọ́n wà ní millionaire class so tó bá sí millionaire class o lè join group yẹn ẹ̀yin náà gbà pẹ̀lú mi competition yẹn pọ̀ débi pé rules to guide the olówó yà sí rules to guide the olóṣì competition ni the old and the young competition ni ṣùgbọ́n Bíbélì sọ kíní kan fún wa nípa ewu tó wà ní ọ̀rọ̀ yẹn tó fi jẹ́ kí n mọ̀ dájú pé ìjọ òde òní ti sọnù Galatians chapter 3 verse 28 Galatians chapter 3 verse 28 ó ní kò sí Jew tàbí Greek ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni nínú Kristi Jésù there is no Jew or Greek servant or free male or female because you are all one in Jesus Christ. You are all one in Jesus Christ. Ibo ni wàhálà tí tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ competition nínú ìjọ mọ̀ tó ti bẹ̀rẹ̀ ó simple nígbà tí ìjọba ní àwọn groups ní church táwọn groups yẹn wọ́n wá pín àwọn into classes into different classes àwa wà classical àwa wà better than you
ibi tí division gan ti bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ṣe dáńgbà tí a wà ní ìjọ wa nígbà ibi tá a bí wá sí ẹgbẹ́ kinní kan ẹ̀rí ẹgbẹ́ olóríire ẹgbẹ́ kinní kan tẹ́ bá wo àwọn ẹgbẹ́ ọ̀wọ̀n yẹn wọ́n múra wọn like minds àwọn tó jẹ́ pé young ẹgbẹ́ olóríire ńgbà yẹn àwọn young women wọn kì í ṣàgbàlagbà young women ni wọn but they are very rich àwọn ló àná ẹgbẹ́ yẹn wọ́n ti sọ̀rọ̀ yẹn ní tẹ́ bá rántí àwọn ẹgbẹ́ kan wà ẹgbẹ́ àgbà ni wọn àwọn arúgbó nìkan ni máa bá ń bẹ̀ ẹ lè rí ọmọdé láàrin wọn àgbàlagbà láàrin wọn ó lè jẹ́ 70-year-old woman làgbàlagbà ni wọn. àwọn ẹgbẹ́ kan wà jẹ́ pé they are elderly women but they are also very very rich. àwọn náà ní orúkọ ẹgbẹ́ tiwọn lọ́tọ̀. The competition was there nígbà tó máa ń ṣe ọdọọdún máa ń ṣe ìdúpẹ́ ọdọọdún annual thanksgiving wọn. irú àwọn tá a jẹ́ akọrin táwọn ọmọ ìpókè tó bá pẹ́ àwọn olóríire yẹn ẹgbẹ́ kan mo ti gbàgbé orúkọ ẹgbẹ́ tó jẹ́ àwọn náà rich dáadáa táwọn náà bá fẹ́ ṣe ìdúpẹ́ tiwọn wọ́n á ti wá bá wa àmàdí ìdúpẹ́ o ẹ̀yọ́ àtìkú master á wà á lọ bẹ̀rẹ̀ sí compose orin tuntun tó le gan pẹ̀lú lots of innovations a máa fi sóni yẹn ẹ̀rí torí pé a mọ̀ pé táwọn bá fẹ́ ṣe thanksgiving wọn oúnjẹ wa double ní chicken wa imported ní mímu nǹkan tá a máa mu sí àríró ẹ̀ mú rí àti mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ pé àwọn ìyá ọ̀wọ̀n yẹn ló fẹ́ ṣe thanksgiving tiwọn ìdúpẹ́ tiwọn tó máa ti wá bá wa pé ọ̀gá oṣù tó ń bọ̀ ẹ má gbàgbé wa o ní ìdúpẹ́ wa orin tó dáa o àákàn máa a lè bá ṣe ọlọ́run dáríjì a lè bá ṣe practice gan àákàn mú nínú orin kan tó a ti kọ orin ti pẹ́ ó lè jára àwọn tẹ̀mù wa kan a kàn lè yí àwọn ọ̀rọ̀ kan méjì kan a kàn dálẹ̀ fún wọn jáde àwọn ìbátan lọ nígbà àwọn ìyá yẹn wọ́n lè gbé kébí bisikíìtì ó lè gbé wa ó lè gbé ọ̀nà máa gbé wa fún ẹ pé àjẹbí tó láwọn pásítọ̀ wa náà ń ṣe bẹ́ẹ̀ abẹ́rẹ́ torí tó àwọn rich society bá fẹ́ ṣe ìdúpẹ́ tiwọn ẹ̀rí sí tiwọn wọ́n fọ́ yàtọ̀ wọ́n torí pé àwọn náà máa wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn so àwọn pásítọ̀ máa ṣe pẹ̀lú àwọn kàn lè wọ aṣọ kan ṣá níjọ́ táwọn tí ò rí ṣe ẹ̀rí torí kí ẹnìkan challenge mi ní kílẹ̀ yín wá adopt in church mo ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ní all the women wọ́n wà ní ẹgbẹ́ kan péré as long as you are a woman ẹgbẹ́ kan ni either you are rich you are not rich you are great you are not great your status in society is mighty or not you are a woman first kó tó di nǹkan tó da yẹn obìnrin ni ẹ so I need group made for men I need one group for youth I want a group made for our children ó ṣe kó nìyẹn because kò sí class níwájú Ọlọ́run 1 Corinthians chapter 12 verse 13 ó náà sọ̀rọ̀ yẹn 1 Corinthians chapter 12 verse 13 ó ní torí pé nínú ẹ̀mí kan náà ni a ti bamtisi gbogbo wa sínú ara kan ìbá ṣe Júù ìbá ṣe Greek ìbá ṣe ẹrú ìbá ṣe òmìnira gbogbo wa ni a mú pé nínú ẹ̀mí mọ́ kan náà ẹ̀rí it doesn't matter who you are tó bá jẹ́ ìjọ it doesn't matter who you are but ibo ni policy yẹn ti work in sin ibo ni policy yẹn ti work pé ẹni tó qualify ni la máa fi jẹ oyè dékìn ẹ̀rọ ẹni tó ní owó lọ́wọ́ ni láìta wà àmì pé ìjọ ti sọnù ni Colossians chapter 3 verse 11 náà sọ̀rọ̀ yẹn ó ní where there is no Greek or Jew no one with circumcision or without circumcision no division between nations no servant no free man but Christ is all and in all ẹ̀rí ó ní níbi tí kò gbé sí Greek tàbí Jew ìkọlà tàbí aláìkọlà aláìgbédè ẹrú tàbí òmìnira ṣùgbọ́n Kristi ní ohun gbogbo nínú ohun gbogbo bí ìjọ ṣe yẹ kó rí nìyẹn kò sí class kò sí race kò sí anything kò sí pé bóyá òfin kan bá wọn kan mu òbí kan ò bá wọn kan mu kò sí pé olówó we are one in Christ níbi tí gbogbo ẹgbẹ́ obìnrin bá parapọ̀ sí ibi tí ọ̀gá bá ti wà tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn tó bá ní house help tó náà jẹ́ obìnrin tó náà jẹ́ woman tó náà wà nù tíìmù yẹn the same right náà jọ ní bí bíbélì ṣe sọ nìyẹn ṣùgbọ́n ṣe náà pé kò rí bẹ́ẹ̀ torí pé àmì pé ìjọ sọnù ni ẹ̀mẹ́ka gbàgbé nǹkan mẹ́fà tá a ṣe lé lórí ní part 1 video part 2 video àti video ilé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fiyèsí náà kí wá ní ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́kọ́ ẹ̀rí láti filẹ̀ fún yín báyìí ó wá kù sí olúkúlùkù lọ́wọ́ láti mú ètò jẹ́ tiẹ̀ abẹ́gbọ́ bóyá kí n tún sọ lẹ́ẹ̀kan sí ohun tí mo wí ni pé ẹ̀rí láti filẹ̀ bíbélì sọ̀rọ̀ kan ní àti fi hàn ọ́ ọmọ ènìyàn ẹ̀rí láti fi sílẹ̀ yìí afẹ́kẹ́yìn náà kẹ́ jáde
ẹ fi hàn wọ́n ní ṣọ́ọ̀ṣì yín náà pé ó bá dàbí pé àmì pé àti àwọn ìjọ sọnù ó máa wà láàrin wa yìí. Who knows bóyá ẹ̀yin lọ́lọ́run fẹ́ lò, who knows bóyá ẹ̀yin lè máa mú nǹkan tí òyìnbó pè ní revival wa. Mi ìfẹ́ lò ló ní èdè Yorùbá torí pé àwa Yorùbá ti bà ọ̀rọ̀ yẹn jẹ́ ìsọjí ní èdè Yorùbá ní ìjọ Yorùbá ni pé a fẹ́ kówó jọ. Àwọn Ìgbò náà ṣe bẹ́ẹ̀, àwọn ṣọ́ọ̀ṣì nílé Ìgbò náà ṣe bẹ́ẹ̀, ẹ ṣe ó ti di kówó jọ. Revival gangan, revival of the spirit, of the soul, níbi tí ọkàn ti ń gbọgbẹ́. Ṣùgbọ́n lónìí kí ló ń pè ní revival lónìí bí a ti ń gbàdúrà bóyá Olúwa má jẹ́ sìnkú ọmọ o, Olúwa má jẹ́ kàgbákò, Olúwa má jẹ́ ṣẹ́ bọ́ lọ́mí o, kátà pè ní revival láì ta wà nìyẹn. But that's why mo ṣe lo èdè òyìnbó ẹ̀. Bóyá ìsọjí tòótọ́ ó lè ti ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ̀yin o. Bákan ni inú kan tì yín jáde tàbí kẹ́ ẹ change a lot of things in bẹ́ẹ̀. Ìkan ṣàṣẹlẹ̀ ní méjèèjì. A ṣàkọ́ pé ẹ ṣe ìwọ̀n tẹ́ ẹ lè ṣe. Ẹjọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ àgbékalẹ̀ ìjọ. Ọmọ kìnní kan ni mí, ọmọ ìjọba ẹ̀ ní ibẹ̀ ni màá dẹ̀ kú sí. Lórúkọ Jésù ayé mi ní bàjẹ́. Kò sẹ́ni tó ń gbàdúrà kó ń kú sí ibi tí òun á ti ṣẹlẹ́yà. Ìjọba òun ló ṣe pàtàkì o. Ẹ gbà mí sọ fún yín, kò sí nǹkan kan tá a achieve nínú ayé yìí, kò sówó kankan tá a ní, kò síbi tá a dé láyé yìí, ìjọba òun ló ṣe pàtàkì. Kẹ́ ẹ lè mọ̀ pé ìjọba òun ló ṣe pàtàkì. Ẹ máa wò wá àwọn èèyàn. Mọ́mì ẹ̀yin náà wòra yín. Ní nǹkan bí ọdún 5 sẹ́yìn, ẹ rí àwọn kan tẹ́ ẹ lè ṣe. Wọ́n ní ìsìn kọ́. Ẹlẹ́tí ń dàgbà. Irọ́ nìyẹn ń kú lọ ni. Kò sí nǹkan tó ń gbèdé pé èèyàn ń dàgbà. Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́, àló ń pọ́n. Tọ́gbẹ̀dẹ̀ bá ń pọ́n, tó ń pọ́n nìyẹn náà àbí kò ní pẹ́ bàjẹ́. Kí ló dé tẹ́ fi sáré lọ jọ̀gẹ̀dẹ̀ tó ti ń pọ́n? Tó òun lẹ́kọ́ mú tẹ́ ẹ̀kọ́ jẹ torí pé tẹ́ bá pẹ́ jù ó máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni àgọ́ ara ṣe rí. Ẹ ń dàgbà lọ, mo gbà pẹ̀lú yín, ṣùgbọ́n ìdí tó ẹ kẹ́ lè fúnra yín kẹ́ lè sọjí nípa tẹ̀mí ni pé ẹ̀ ń kú lọ. Bẹ́ẹ̀ ni máa rí pé àwọn kí làwọn àtúnṣe tó yẹ kẹ́ ṣe fún ọjọ́ ayé yín. At your age, ó yẹ kẹ́ ti lè decide fúnra yín pé no, this is what I want for myself. Mo fẹ́ mọ Ọlọ́run yẹn tán tẹ́ ń sọ yìí. I want to know God personally. Ọ̀nà tẹ́lẹ̀ fi mọ̀ rè o. Ọ̀nà náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ òde òní ó dá mi lójú tàbí pé ó ti sọnù. Àwọn àlùfáà rẹ̀ wọ́n dẹ̀ ti sọnù tipẹ́. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé kí lẹ̀yin fẹ́ ṣe? What do you want to do? Àti gbọ́ tiwọn kí ni decision tẹ́ fẹ́ ṣe? Mo gbàdúrà fún yín pé Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ láti decide, láti ní decision tó dára fún ọjọ́ iwájú yín. Ọjọ́ iwájú mo ń sọ ìjọba ọ̀run. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún ìrànlọ́wọ́ tẹ́ fún wa àti oore ọ̀fẹ́ lórí ẹ̀kọ́ ìlórúkọ Jésù Kristi olùràn àwọn ènìyàn yìí lọ́wọ́. Agbára tí ó ń dá jókòó, tí ẹ̀mí máa á dẹ̀ jókòó tì, táwa máa tú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní ẹyọ kọ̀ọ̀kan fún irú agbára bẹ́ẹ̀ kó bà lé yín lórúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ téèyàn fi ń wá Ọlọ́run rí fúnra ẹ̀, Ọlọ́run á fi fún yín lórúkọ Jésù Kristi. Kì í ṣe yẹn nìkan o, agbára tó wá ń gbádùn Ọlọ́run nínú ayé yìí tó sì ń fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ lórúkọ Jésù Kristi, agbára náà ṣíjìbò yín. Èmi àti yín àjọ máa yin Ọlọ́run. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.